Ẹ káàsán, ẹ káalẹ́ o, ẹ kú dédé wòyí o. Mo ní àwọn videos kan tí mo fẹ́ ṣe, máa ṣe wọ́n dàkí máa ṣe wọ́n kéékèèké lórí ọ̀rọ̀ Yorùbá Nation. So mo fẹ́ dá sọ̀rọ̀ sí bó ṣe ń lọ pẹ̀lú Ọbásanjọ́. Bàbá Ọbásanjọ́, ẹ̀yin ni mo ní bá lọ́rọ̀. Game ten play yẹn, game àtijọ́ ni, ayé ò play game yẹn mọ́. Ẹ ti dàgbà. Bàbá Ọbásanjọ́, game ten play, ẹ̀yin lè dá Sunday Igboho dúró sí Kútọ̀nù. Ó ní ìrìn àjò tẹ́rìn lọ yẹn. Ìrìn àjò tẹ́rìn lọ yẹn ni pé ẹ fẹ́ padà wà relevant nínú Nigerian politics. Because nígbà tí Buhari ti wọlé náà ti gbá yín sẹ́yìn, náà ti rọ yín sẹ́yìn. Ẹ ní leverage kankan rárá. So Sunday Igboho lẹ fẹ́ lò fún leverage yín kẹ́tù lè fi lè wà relevant nínú Nigerian politics. Game ten play nìyẹn, Bàbá Ọbásanjọ́. Game yìí ò dẹ̀ lè work. It can't work. You are the one delaying Sunday Igboho in Kútọ̀nù. That's why you want to go and meet the president of Kútọ̀nù. Pẹ̀lú àwọn ọba ọ̀kan tẹ́ sáré ṣe meeting pé kàn yìí filẹ̀, kàn máa ti filẹ̀. Because the president is ready to release Sunday Igboho kó máa lọ safely, kó máa padà lọ sí Germany. You are the one. Because you're looking for a way to, because you know pé àwọn Fúlàní wọ́n need the Sunday Igboho, and you're trying to play leverage between, and that is not going to work for you. That agenda is not going to work. Wọ́n ló ta fún gbogbo fún Fúlàní, gbogbo lẹ̀ sìmẹ́ǹtì, wọ́n náà ló ṣe Fúlàní ní billionaire nílẹ̀ ní Africa. No, you did it. You said it yourself. You said you want to make one Africa to be a billionaire. You did it, and you Fúlàní lẹ́lẹ́lò. And it's just because gbogbo property tó ti wà lọ́wọ́ wọn dẹ̀ tún ni. Gbogbo nǹkan tó Ọbásanjọ́ gbogbo tẹ̀ ń ṣe ẹ́ pé kò work. And you know you've lost completely. You know you are a loser. Bàbá Ọbásanjọ́, you are a big loser, you know it. You just rumbling around to see, find a way, you know, just to protect all the properties you've put in Fulani's hand. That's the problem you're having now. And that's why you're ranting everywhere. Because, you know, Nigeria is gone. And Fulani to take over, you know it. Even all your assets are with Fulanis and you have no power over it. But that go to show you have less power over Dangote pẹ̀lú ilẹ̀ tó wà ńbẹ̀. You gave him all those power. You sell your own land for Fulani. And that's what you did. So I will still talk to President of Kútọ̀nù, le Président de Kútọ̀nù, Président Talon. S'il vous plaît, pas écouter Ọbásanjọ́, les gros vieux là. Il est rien fait pour les Yoruba. Il est ton gouvernement, il ne fait rien. Il fait seulement avec les Fulani. C'est pour ça il protégeait les Fulani plus que les Yoruba. Le monsieur là, il n'est pas bon. Le vieux là, il n'est pas bon. Président Talon, s'il vous plaît, laissez Sunday Igboho, laisse lui qui part en Allemagne, s'il vous plaît. S'il vous plaît, pas écouter les vieux, parce que sinon, il va casser toutes les relations entre nous, les Yoruba. Les Yoruba qui sont Kútọ̀nù et les Yoruba qui sont au Nigeria. C'est la prouve qu'il va écouter. Nous, les plus, on dit non, on voulait laisser Sunday Igboho qui retourne en Allemagne. Pourquoi tu l'as gardé lui chez vous là-bas? Il n'a rien fait. Alors, s'il vous plaît, respectez la loi. Moi, je suis d'accord avec vous. Vous respectez la loi au Kútọ̀nù, tous les Béninois, s'il vous plaît. Et tous les rois au Béninois, moi, je vous dis encore merci beaucoup. Et tous les protégés et tout ça, tu l'as fait avec Sunday Igboho encore. Mais, vous parlez avec ton président Talon, qui laisse Sunday Igboho qui part en Allemagne, s'il vous plaît. Parce que Ọbásanjọ́, maintenant, il joue les politiques avec lui maintenant. S'il vous plaît. Il joue les politiques avec lui. Parce qu'il est complet de rien en politique au Nigeria. Ọbásanjọ́, il est complet de rien dans les politiques au Nigeria. Maintenant, pour les rentrer dans les politiques au Nigeria, comme un grand-père de politique, comme il fait toujours tout le temps, mais il va utiliser Sunday Igboho comme une balance, comme ça il peut rentrer dans la politique au Nigeria. C'est ça qu'il fait. S'il vous plaît, laisse Sunday Igboho, s'il vous plaît. Je dis merci encore, le président Talon. Merci. So, je dis ma parole. Chérie, Bàbá Ọbásanjọ́ tẹ̀ wò yẹn. Game ló ń play nsìn. Kò wà relevant money politics Nigeria. Wọ́n lò fún Godfather mọ́. Ṣé nígbà tí Buhari ti wọlé náà ti pàtì. Ṣé nígbà tí pàtì yẹn, àwọn Fúlàní ti pàtì.
wọ́n wá ń lo Tinubu ṣé n kẹ́sì ń sìn so Baba Ọbásanjọ́ was happy pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ bọ́ nítorí àwọn dúkìá àwọn tó ti kó sọ́wọ́ Fúlàní kò jẹ́ kó lè support Yorùbá nation ká ní kò sí lọ́wọ́ Fúlàní ni òun ló máa kó gbé yá ẹ̀pin bàbá yẹn òun ló máa ní kọ́kọ́ pin bọ́ dúkìá tó gbé sọ́wọ́ àwọn Fúlàní ó kọjá 85% tí kò mọ̀ bóun ṣe lè rárí gbà then gbogbo àwọn boys tó wà ní north yẹn most of them àwọn ọmọ Ọbásanjọ́ ni gbogbo ṣé El-Rufai lè fẹ́ sọ ni ọmọ Ọbásanjọ́ ló gbé El-Rufai jáde ẹ̀sán ní gbogbo àwọn ọmọ Ọbásanjọ́ ni gbogbo wọn náà gbogbo àwọn boys gbogbo wọn ti wá kẹ́yìn lẹ́yìn ẹ̀ kó tó ṣẹlẹ̀ mọ́ sọ fún yín yẹn so Ọbásanjọ́ sí Sunday Igboho ó ní kó má fi Sunday Igboho lẹ̀ òun ló fẹ́ fi because àwọn Fúlàní nídìí Sunday Igboho kan pa òun ló ní kó má fi Sunday Igboho lẹ̀ kó ní ọ̀hún tẹ̀lé gbé Sunday lọ fún Nàìjíríà because Ọbásanjọ́ kan òun ò fẹ́ but ó ní kàn fi sílẹ̀ ń bẹ̀ yẹn òun ló fi máa àwọn Fúlàní máa pè pé ó wà relevant wọ́n lè bá sọ̀rọ̀ pé kàn fi lè release Sunday Igboho kó stop agitation Ọbásanjọ́ náà wá ká stop agitation ó bẹ̀rẹ̀ pé tó ń bá release Sunday Igboho iná Yorùbá nation yìí ó máa ṣáná sí ó máa gbaná jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan mo sọ fún yẹn ó mọ̀ pé tó ń bá release Sunday Igboho because kò sí nǹkan kò sẹ́sọ̀ tí Sunday Igboho ṣe fún wọn náà àwọn náà ṣẹ́ kò sẹ́sẹ̀ tí Sunday Igboho ṣe bọ́n mọ̀ pé tó máa fi Sunday Igboho sílẹ̀ abu Yorùbá nation yẹn á ti pọ̀ jù because Sunday Igboho ni ó tọ́nu wọn mọ̀ Sunday wọn máa kúrò from one country to another gbogbo èrò máa ṣí tẹ̀lé ni ọmọ yẹn nǹkan tí bàbá Ọbásanjọ́ mọ̀ bàbá Ọbásanjọ́ ló ń dá Sunday Igboho dúró sí Kútọ̀nù bàbá yẹn ni òun ló lọ bá president Kútọ̀nù òun náà ló lọ bá àwọn ọba yẹn náà pé ọkọ máa ti filẹ̀ gbogbo kan wọn gbọ́dọ̀ jẹ́ kan pa mọ́nu bẹ̀ yẹn plan àwọn Fúlàní kan fẹ́ pa mọ́nu kú wọ́n fẹ́ pa mọ́nu bẹ̀ yẹn ni so wọ́n gbọ́dọ̀ ṣọ́ra president Kútọ̀nù Sunday Igboho kò gbọ́dọ̀ kú sílùú yín o nítorí náà mọ̀ ni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè gbé padà lọ because mi rẹ̀ ṣẹ̀ tẹ́lẹ̀ ló ṣe so mi mọ reason kan tẹ́ fi dì mú síbẹ̀ gan tọ́ba máa sùn tó mi mọ reason I don't know why the man is still there he has his right to seek for refugee and he has his right to move to Germany ó ní often title Leibniz wà lọ́wọ́ ẹ̀ ti Germany wà lọ́wọ́ ẹ̀ so kí wá ní dídìmú tẹ́ dìmú síbẹ̀ so Ọbásanjọ́ kò ṣe ẹ̀yin lẹ́ ń dá rúgúdì yẹn sílẹ̀ bàbá Ọbásanjọ́ you are the one tó máa fi dá Aláàfin fẹ́ kàn pa síbẹ̀ ni Aláàfin gbogbo àwọn ọba yẹn gbogbo àwọn ọba tẹ̀ ń wẹ̀ wọ́n fẹ́ kàn pa Sunday Igboho ni gbogbo àwọn ọba wa yẹn ilé tó bá ní òun wá irọ́ náà pa wọ́n fẹ́ kàn pa Sunday Igboho ni wọ́n fẹ́ kàn kó pa because wọ́n mọ̀ pé tí Sunday Igboho bá jáde òkìkí àtúngbìlẹ̀ jù báyẹn lóun náà ṣe wọ́n fẹ́ pa ni àwọn ọba tẹ̀ ń wò yẹn ọba àwọn onífẹ̀ẹ́ gbogbo yín pátá Aláàfin Aláké onírọ́bìṣì gbogbo yín ẹ ń ṣe bàbá tó dáa ẹ ń ṣe bàbá tí wọ́n lè tẹ̀lé wọ́n pọ̀ mọ́ tí yín ẹ̀yin dẹ̀ ń wò mi irú àwọn bàbá tí yín rí mi irú èrì ẹ̀yin lẹ mi irú Ọlọ́run níjà ká ní irú yín ní bàbá mọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba yẹn Ọlọ́run níjà ní irú yín ní bàbá mọ́ láyé ìrànjúná ọmọ ni Yorùbá ní ẹjẹ́ ń sọ gíníkan fún yín géèmù kan tó máa play ń sìn wọ́n rí pé àwọn Fúlàní wọn ò fẹ́ fún wọn láàyè rárá ẹ máa notice pé tó bá yá tí àwọn Fúlàní bá ṣáájú tájú àwọn Fúlàní bá pọ̀ jù tájú bá ń pọ̀ báyé ń bá lọ yìí àwọn bá fẹ́ yí padà kó máa fẹ́ tẹ̀lé Yorùbá ẹ má gbà wọ́n láàyè òṣì tán ṣe Nàìjíríà náà máa fẹ́ ṣe ní Yorùbá wọn máa follow èmi lọ bá èmi ní kíní kẹ ẹja ìbò Yorùbá ẹja máa lọ bá mọ́ ẹja eradicate ọba kúrò nílẹ̀ Yorùbá wọn wúlò fún wa láti bẹ̀rẹ̀ láti 100 years ago làwọn bá yẹn ò ti dá rárá àwọn náà ń tẹrú àwọn náà tún kóyàn lẹ́rú ẹja eradicate gbogbo rubbish tá máa ń sọ pé culture kọ́ nìyẹn n tó ń pè ní culture kọ́ nìyẹn n tó ń pè ní culture kọ́ nìyẹn style àwọn ọba yẹn n tó ń pè ní culture kọ́ nìyẹn they just wicked people àwọn tí ó lọ́pọlọ kálá ń lọ́ba yẹn lọ́pọlọ ni I will say the truth kálá ń lọ́ba yẹn lọ́pọlọ ni kàn wo ti Solomon ọ̀nà báyìí bó ṣe lówó tó bó ṣe ní gbogbo àwọn ọmọ ẹ̀dá lé nìyẹn pẹ̀lú bó ṣe ní bímọ tó lówó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ Solomon náà lè tọ́ka sí pé ọmọ Solomon kan lè kó sí gbogbo tẹ̀ ń bímọ kiri tẹ̀ ń tra láti gbọmọ yín káàkiri àgàgà ìwọ Aláàfin Ọ̀yọ́ yẹn iṣẹ́ ẹ̀ nìyẹn àti ilẹ̀ ní ìran yín ti ń dalẹ̀ Yorùbá rú ìran yín ti ń dalẹ̀ Yorùbá rú gan gbogbo game tẹ̀ ń play láyé ijọ́ yẹn kí bàbá yín play náà ṣe dá ní bàbá yín ṣe dá náà ṣe náà ń dá kí náà ti ń pè Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀
kán lè máa kó àwọn èèyàn lẹ́rú nìkan tó ń ṣe nìyẹn. And that's the game you want to play back again. Èyí náà fẹ́ máa sáré bá fi hàn sí post. You are doing like Tinubu now. Wọ́n máa sáré máa fi hàn jẹ́ so that ìran ẹ wọ́n máa bẹ́ẹ̀ protect àwọn ọmọ ẹ tó bá kú. Nǹkan tó ń ṣe nìyẹn pé bàbá mi ló help ẹ débẹ̀ yẹn. System táwọn ọba yẹn ń lò ni mò ń sọ fún yín yẹn. Ẹ jẹ́ ká yára one brain. We have to eradicate all these kings in Yoruba land. We don't need them. They are useless. They are not useful. They're not somebody to reckon with. They have no common sense. Simple common sense. They can't even use it. And they're just wicked. They are wicked soul. Our Oba in Yoruba land are wicked soul. Hello, take note that hello, history àwọn ọba yẹn. Gbogbo wọn kò sí tó jẹ́ ìbẹ̀rù náà kò sí àwọn èèyàn nínú system táwọn ọba yẹn fi ń survive nìyẹn. Wọ́n á bẹ́yàn ní ṣojú èèyàn ní public. Àti gba nǹkan tó máa ń panic tó máa ń ṣe ni tó máa jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù wọn. They are nothing. Tó ń bá bọ́ fìlà adé yamayama tó ń gbé sórí yẹn yòówó bíi ti èmi ọkùnrin má tó máa ní orópọ̀n méjì ló wà lára bíi tọ̀dọ̀ mi kò sí ọ̀kan kò sí Ọlọ́run ò dá wọn yàtọ̀. Ọlọ́run ò dá wọn yàtọ̀. Olè náà kàn fi ń dà kan fi yàtọ̀ sí wa. Jìbìtì náà fi yàtọ̀ sí wa. Màkóyàn lẹ́rú náà fi yàtọ̀. Ọpọlọ àrékèrèké nǹkan kan tó bá fi yàtọ̀ sí wa nìyẹn. Èèyàn lásán bíi ti ẹni. Common sense tí wọ́n ní wọn ní. Common sense tí Sunday Igboho ní ẹ lọ wo ọ̀rọ̀ máa yẹn lọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó máa yẹn sọ láti lẹ̀. Ẹ lọ máa gbọ́ àwọn àṣẹ tí bọ̀bọ̀ yẹn ti sọ kalẹ̀. Gbogbo àwọn ọba yóò ní hàn lọ́pọ̀lọ́ Sunday Igboho mi fi ṣe pé bí àwọn fi ń bá wọn jà bí kán bá Sunday jà no. Ó tọ́ ni ẹ wo Sunday Igboho from nowhere pt bọ́n yẹn pa àwọn èèyàn tiẹ̀ lásán ó dùn lẹ́mìí àwọn ọba yẹn àwọn ò tiẹ̀ ràn yín wọn ò mọ̀ pé mi pé wọn bá pa yín wọn ò tiẹ̀ ràn yín ṣé àwọn èèyàn ń pè ní bàbá kọ́ làwọn yẹn bàbá kọ́ náà ń pòrò àwọn yẹn ẹ jẹ́ eradicate ọba kúrò ní Yorùbá wọn ò wúlò fún àwọn kò sí nǹkan tó bá ṣe fún wa. If you read the history very well àwọn ọba yẹn ló ń jẹ wọn àwọn ọba yẹn ló jẹ kárẹ̀tì gbérí àwọn ọba yẹn náà pa gbogbo àwọn elite wa náà náà pa wọn kù débi tán dé yẹn gbogbo wọn oníjìbìtì Abíọ́lá gbogbo wọn náà gbawó lórí ẹ̀ kẹba àwọn ọba yẹn wọn ń ṣe èèyàn ẹ má rẹ̀ kàn pẹ̀lú ẹ jẹ́ má fún mi okay I agree I'm not in Nigeria for now but tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń rò pé àtúnyẹ̀ bá rọ́bà ó máa dàbí pé èèyàn rí ẹ save your but nísìnyí àwọn ọba àti tó bá náà kó sá lọ ni tọ́ọ̀gì tó ń tẹ̀lé àwọn ọba lásán kó sá àwọn ọba tó ń gbé kt7 tó ń pọ́n àwọn ọmọ tó kó písù láàmú lọ tó ń tẹ̀lé wọn kiri àwọn dé àwọn ọba tẹ́ ń wò yẹn àwọn rẹ́dà ti pa yín àwọn rẹ́dà ti wọ́n ràn yín ilẹ̀ náà ọba yẹn àti Fúlàní kọ̀ọ̀kan náà ni wọ́n. Ẹ jẹ́ wọ́n sọ kíní kan fún yín tẹ bá wọ Aláàfin dáadáa ẹ wo bàbá Aláàfin yẹn tẹ bá kàn wò kẹkàn imagine pé Aláàfin òní kẹyọlá ẹkẹ bàbá Aláàfin kúrò ẹ rí pé Fúlàní ni kẹkàn díjú kẹwọn pé Aláàfin wà làṣẹ kẹkàn díjú kẹkàn imagine pé kò ní láàrin kẹkàn rí pé ẹ rí pé Fúlàní ni bàbá yẹn ẹ rí pé Fúlàní kátẹgbà pé ó ń bóra kún àgbàlagbà tó ń bóra tí àwọn tó yẹ ká rẹkàn òwe ní táǹpẹ lọba ẹ̀yin ọba yẹn mi lè sọ ẹ lè wá sí Europe kábí kí n rárá ta tó ń ṣọtún sọ about it I'm proud of you I'm not proud of you gbogbo yẹn máa ń wò yín pé bí kíní ni ẹ fi kò rán kọ̀mpì ọba kú tọ̀nù ní ẹ̀dá àwọn bàbá yẹn very respected àwọn ọba nìyẹn but àwọn ọba mélòó kan wà tí mo yin fún respect to I don't know much detail but the little I have seen about it I will say always mentioning their name I don't know their actual name. Ọba tó kọ́ school tó ń teach yẹn I was always expecting I don't know if it's in support of Yoruba nation or not but the little what they call it the little hands he gives to people I respect him for that. Then ìkejì Ọba Teju Osho Simba right Ọba Teju Osho I still regard that Ọba very well. I mean he's young, he's smart. I know you know what is going on. Maybe they shut up his mouth. It's possible too. Because àwọn ọba Lamidi ló máa ń tẹrú àwọn ọba kéèké báyẹn mọ́lẹ̀ àwọn ọba Lamidi àtàlà àti bọ̀bọ̀ yìí Ọọ̀ni of Ifẹ̀ àwọn máa ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ àwọn máa ń rí àwọn ọba tó kù mọ́lẹ̀ tẹ bá pa àwọn ọba yẹn lẹ́yìn kẹ́pọ̀ wọn kọ̀rọ̀ wọn sọ pé àwọn ògbà tàwọn rárá wọn ògbà tí yín rárá ọmọ sọ pé jẹ́ eradicate ọba kúrò nílẹ̀ Yorùbá yẹ́ ẹ̀sọ́ tó mọ sọ Aláàfin Ọ̀yọ́ ẹ díjú kẹ ìmájì kẹkọ́là kúrò lẹ́kẹ̀ẹ́ ẹ rí pé Fúlàní ni ẹ rí pé Fúlàní to the core ni
then ọba tí tó wọ́n ti máa ń gbàgbé orúkọ bó ṣe àwọn lórí bàbá láìkì sọ tó ní àwọn ọba kan má jẹ́ kan kó wa lẹ́rọ kí kónílé má dàlà kí kálejò má dùn nílé. I love that king too, so I always respect you. So you can even feel your voice in that video, you know, that song this guy did. You can feel your voice, you can see your intention, you can feel it, you know. So I just hope you stay like that. You support Yoruba nation. You know, we need to get that nation. We can't do it. We can't do without it. So àwọn yẹn máa ń sọ pé akíní bàbá yẹn ṣe tó fi ń support Yoruba nation. I will give you some instance pé ó fi kẹ́ mi lára tẹ́ pé dandan abúdó gba Yoruba nation. With either we like to, if it's that what I'm going to do now the rest of my life, I will always support. I will support till they get Yoruba nation. If it's that the only time I will do the rest of my life. Mo ti wá Nàìjíríà tẹ́ mẹ́rin tí máa wá máa lọ́dún mẹ́ta wọ́n á tún dá yín padà wọ́n á jẹ gbogbo business irun wọ́n á tún padà mo kọ́kọ́ ń ta mọ́tò mo kọ́kọ́ ń ta ọ̀hẹ́hẹ́ tó ń gbá bọ̀ èmi mo kọ́kọ́ ta Volkswagen bus fún ọ̀hẹ́hẹ́ nínú port so gba ta no port Jimmy Jam na máa ta mọ́tò ìmọ̀ no port mo máa ní mọ́tò ń kú tọ̀nù wọ́n jẹ gbogbo ẹ̀rùn ó di gbùrùgbùrù nǹkan tó fi rún ojú pé ìlú tí ò dé dání nígbà yẹn à ń ṣe Dutchmark à ń ṣe ní £2.50 ló ti bẹ̀rẹ̀ £2.50 so ńgbà tẹ́ bá kó mọ́tò wọlé tẹ́ kọjá wọlé tẹ́ tó ta mọ́tò kó tó ọdún ọ̀sẹ̀ kan ó ti di £3.50 so ìwọ tó invest almost bóyá 20,000 yẹn ó ti di 12,000 mọ́ ẹ lọ́wọ́ nítorí exchange rate ò jẹ́ so ó yá mo tún change o bí máa ta mọ́tò ẹ̀ ṣe kú nìyẹn mo bí mo tẹ̀ tún ta engine máa kó container gbẹ́njì wọlé ní dálékọ́ máa ń gbé engine container wọlé nítorí tó dé máa ti tà yẹn dànù but wàhálà yẹn pọ̀ jù the same thing náà I still have the same problem lórí exchange rate nígbà tó bá ra ìgbà yẹn àtúnra ní 750 látún nánú tí mo rántí gbà 750 ní ok máa sáré tà kí n lè meet up kí náírà tó tún devalue again ó jẹ́ mọ̀ kí tó dijọ́ kejì báyìí ó ti di $12 something mo tún ṣe pa yẹn tì nìyẹn bákan bá tún ra trailer tẹ́ bá dé Tinkan mo trailer tán kọ Atkinson sèmi mo ní tẹ́ bá dé Tinkan àwọn tó wà Tinkan gbà yẹn àwọn bí Òjò Pàgógó mo ní manager tó ń pè ní Àjílò tó àwọn tí ń dárúkọ yìí tẹ́ máa tó bá mọ Tinkan gbà yẹn Àjílò ìyá àbèjì ní Tinkan gbà yẹn so container mo gbé from nígbà tó ń kó Àbújá yẹn láyé Àbàṣà nígbà tó ń kó Àbújá yẹn mọ́tò mi wà náà tó máa load láti Bọ́mà Lápapá tó máa lórí cement irin lọ sábà àgbà Àbújá nọ́tì báyìí Àbújá on ground nígbà yẹn tó fi kọ́ Àbújá yes trailer mi wà náà tó supply material tó fi kọ́ Àbújá so nígbà tá à ń sọ yìí ìyàwó mi wà nílé pẹ̀lú àwọn ọmọ mi méjì mo kó wá láti Germany tá à ń live mo kàn ń gbé Kẹjà mo gbé Mangoro you know but ibi tí Nàìjíríà kan wọ́ọ̀sì sí gbogbo ẹ̀ kan bàjẹ́ sí epo kò ní sí epo ìgbà scarcity of epo bí business ẹ̀ náà ṣe run driver gbogbo iṣẹ́ kan run yamayama ibẹ̀ ló ń first dọ́ra mi ibẹ̀ àti second ibẹ̀ ní Nàìjíríà náà ti jáde secondary school the last born yẹn jáde primary school Nàìjíríà so to tell you I'm not a novice ó kàn dédé ń sọ̀rọ̀ Yorùbá nation I know what I've passed through before I start talking of Yorùbá nation and it must be we will get that nation but we get that nation with all these fuckery obas and leaders and then fucking elites tó wà ń bẹ̀ àwọn ọba iná sọ àwọn elite yẹn lórí burúkú kalẹ̀ because gbogbo náà wọn àwọn elite tán kàwé tán ríṣẹ́ wọn lọ bọ́ba kó bá wọn connect sílẹ̀ kó bá wọn connect nǹkan tí gbogbo wọn fi lè sọ̀rọ̀ ni àwọn elite yẹn náà tán fi lè sọ̀rọ̀ ni àwọn elite tó ń dún láyé ìgbà kan àwọn elite tó lè dún sí non support Yorùbá nation irú yamayama wà nù wọn náà ẹ má trust wọn lọ títí àwọn elite tó ń support Yorùbá nation you have to be very, very careful of this one
because they're going to play the game. But normal, but not the connection. They'll play the game. We will think they will. They will support Yoruba Nation when the Yoruba Nation was enough. Táwọn bá ti help tẹ náà máa fẹ́ kórí náà máa fẹ́ gborí wọlé náà máa fẹ́ rú so gbogbo òṣì tó ń ṣe ní Nàìjíríà náà fẹ́ kó wọlé padà so we have to be very careful when we get this Yoruba Nation we have to put things straight. There should be rules and regulations straight. Oba have no privilege. We don't have to accept that. Ibi tán bẹ̀rù náà bọ́mọ wà ní national anthem wa so Oba have no special privilege. Èèyàn lásán tẹ́ bá gbàgbára kúrò lára àtúrúkọ ẹ̀ kúrò ẹ̀ kó èèyàn lásán bí tiyín ni wọ́n jámọ́ anything. It's just like ògbójú tí bàbá wọn ti lò tẹ́lẹ̀ lákọ̀ ló ń follow culture yẹn bí ẹran. We don't need that. We don't need king. We don't need any of them. Germany ò ní lọ́ba náà and wọ́n lọ́ba tẹ́lẹ̀ wọ́n yọba kúrò ní wọ́n náà dẹ̀ ti ń live Russia náà lọ́ba tẹ́lẹ̀ wọ́n yọba kúrò ní láyé Tsar jẹ́ Russia they call it Tsar that time wọ́n yọ wọ́n kúrò ní and they are living fine. England bó ṣe wáyé Mama Shali gan kò lẹ́nu nínú politics wọ́n bá ló lè dá sí mọ́. Belgium náà lọ́ba but oníbi kan tó máa dá sí mọ́ kò sínú politics àfi tó bá di pé nǹkan but àwọn bá tí wọ́n lè lo yẹn fún wọn relevant wọn ṣàrẹ̀ the common sense is not there. I'm sorry to tell you the truth. The common sense as ọba wọn ọmọ túmọ̀ kó tó yẹ owó làwọn kan believe ọba and that fame nǹkan tó ń fẹ́ nìyẹn that fame that's all what they need. That fame mo tó yìí mo ṣe ayé ẹrú nìyẹn àwọn ayé Pharaoh ẹ̀ náà ń jẹ. Àwọn ọba yẹn àwọn ayé bá ayé Pharaoh yẹn àwọn ọba Yorùbá culture all those king ayé Pharaoh náà ń jẹ́ the same báwọn Pharaoh ṣe máa ń ṣe wọ́n ṣe bí normal tó ọba tó tọ́lọ̀ ti kó sínú tó ti ronú pìwàdà wọn wùwá ẹ̀ ìwà ayé familite tutọ́ yẹn bí ọba Pharaoh yẹn náà fẹ́ kò sí pé nǹkan tó ń fẹ́ nǹkan tó ń live nìyẹn and that's what they believe it has to be forever and ever. No, we have to stop this shit. Àwọn náà rún lẹ Yorùbá. I'm telling you the truth. Àwọn tó ń rún lẹ Yorùbá nìyẹn. That's what one thing I respect Obasanjo. Me supporting you, Obasanjo. I'm not supporting all your game. Gbogbo mo ti ṣàlàyé. I don't. Ní Obasanjo rẹ̀ kàn yẹn pẹ̀lú àwọn Aláàfin. Ó náà ṣe like ẹ. Tẹ́ bá rí pé kí Onírìṣà tó jẹ ilé Ìjàjàtù yìí kó tó jẹ. Ilé tó wà ńbẹ̀ tẹ́ Awólọ́wọ̀ ló fi jẹ. Ara kan tí ó ń bí Aláàfin nínú nìyẹn. Nǹkan tí Aláàfin ò fẹ́ nìyẹn. Aláàfin fẹ́ crack Ifẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Bàbá yẹn kò ní ẹnu kò sí nǹkan sí bàbá family àwọn Aláàfin wọn ò wúlò fúnlẹ̀ Yorùbá. Go and read back go back to the history. Wọn ò wúlò fúnlẹ̀ Yorùbá from day one. Ìran Fúlàní ni wọ́n ẹ imagine ẹ kólà kúrò lẹ́kẹ̀ bàbá yẹn ẹ rí pé Fúlàní ni. Apart from Kumbora, Fulani. Yellow Wudada. So yeah, they won't have to be very careful. Yoruba, that's it. That's it. Ejema gbagbo no sa ton run wa ton run le Yoruba niyen. Then Onírìṣà. You know, I don't know what to say about you. You know, it's just at times you're just a disgrace. As a young king, you know. People were expecting much from you, but you're turning them down a lot. So I think, for me, yeah, I take away my respect I have for you, you know. But probably when you do the right thing, I may see some stitching my mind. That's what I can only tell you. But you're not doing the right thing. You're not doing the right thing, no. So, and Yoruba, sure, that's something I will say on this point. I'm going to stop this video here. Then, yeah. Let me talk a little bit about Gani Adam. Gani Adam, Alagbari ni Gani Adam. Alagbari. Politician to Gani Adam, wọ́n àti Tinubu, the same agbárí ló wà náà méjèèjì. Ṣé rí gbogbo ayé family tuntun yẹn, nǹkan tó Gani Adam ni mo sọ fún yín nìyẹn. Life tí Gani Adam fẹ́ nìyẹn, kó dàbí Ọlọ́run lẹ Yorùbá. That's what he wants. He wants to be the most famous, the most respected, the most dependable on. Láìrí Yorùbá ò lè ṣe anything. That's what they want. Ayé Pharaoh yẹn lòun náà ń wá. Ìyẹn Gani Adam tẹ́ ń wò yẹn. Ṣẹ́rí game tó ń Gani Adam play. Ó ń play pé èmi mo lè save, but it's not. Ó lè ṣe anything. Láìsí Sunday Igboho ò lè ṣe anything wọ́kẹ̀. Láìsí Sunday Igboho ò lè ṣe anything wọ́kẹ̀.
láìsí Sunday Igboho ò lè ṣe anything bó dẹ̀ ṣe wọn ò lè rí anything ṣe bó ṣe wáyé ò lè rí anything ṣe game tí Gani Adams ń play two side of the coin. Gani Adams ó ń play Yorùbá nation lápá kan ó ń fi yẹn fẹ́ fi denormalize ó fẹ́ fi bà Yorùbá agitation ó fẹ́ fi bàjẹ́ ni ṣé n getting sin so tó bá kó gbogbo Yorùbá agitator mọ́ra àwa paná ogun ọmọlẹ̀ kó tó fẹ́ ṣe nìyẹn torí téèyàn bá dẹ̀ ti kó public pọ̀ psychology ló ń lò mo tọ́ mọ̀ sọ fún tí wọ́n bá kó èrò tó bá pọ̀ gan tí táwọn èèyàn tó pọ̀ bá ti wò bí olórí tó lórí ẹ̀ bá nìkan calm down ó máa pa spirit gbogbo máa wálẹ̀ ó máa pa spirit wà nǹkan tí Gani Adams fẹ́ ṣe mo sọ fún yín ó máa decentralize gbogbo Yorùbá agitator pátápátá ó máa pieces ẹ̀ nǹkan tó fẹ́ ṣe nìyẹn that's Gani Adams for you iṣẹ́ nìyẹn so at the same time ó tún fẹ́ wò pé tí area yẹn tó bá dà pé kò fẹ́ bọ́ sí òun á kàn jẹ́ leader Yorùbá nation ni bóyá ṣe fún OPC ẹni tó dá OPC lẹ̀ tó gba position ẹ̀ style tó fẹ́ lónìí yẹn ó lórí yẹn ṣe pẹ̀lú Sunday Igboho àpọ̀ lẹ́yìn ẹbí tí bàbá yẹn ni ó tó bẹ́ẹ̀ àásùn àfẹ́ wálẹ̀ pẹ̀lú gbogbo tèrú tó